mi ò rí Fatima o, mi ò rí Fatima kò mọ́mọ́ wá o, látàárọ̀ ni mo ti ń retí o, àrègún tó ń jájìkẹ́ o. Lizzy, àwọn tó bẹ́ẹ̀ pé Fatima tàbí bó ṣe pé ọ̀nà tó gbà tó fi kọ́ńtàtì ẹ̀ tó lọ kọ́ńtàtì ẹ̀ o, mò ń retí ọmọ kò mọ́mọ́ wá o. Ó dáa, mo tún sọ yìí, ẹni tó bá ní kọ́ńtàtì Fatima ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi, ká fún lówó owó mọ́tò tó bá ti mọ́mọdé ni o, mi ò sanwó ọmọ gan o, tó bá ti mọ́mọdé àá fún lówó mọ́tò padà. ẹ̀yin èèyàn mi ìjẹ́ ti ẹ̀rù wípé ọ̀rọ̀ yìí kò tiẹ̀ fọ́ ní báyìí bí Portable ṣe sọ wípé arábìnrin kan jáde wá wípé òun ní ọmọ lọ́dọ̀ òun, ó náà sì sọ fún wípé kí arábìnrin ọ̀hún gbọ́mọ òun máa bọ̀ káwọn lọ sí DNA. Ó ní látàárọ̀ ni òun ti ń dúró ṣùgbọ́n òun ò rí. Portable tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Lizzy Anjorin ló fẹ́ sẹ́ẹ̀tì òun ọ̀pù. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Portable sọ nínú fọ́nrán yìí, ṣùgbọ́n ìjẹ́ ẹ̀rù wípé ọ̀rọ̀ yìí máa já síbi tí ó dà báyìí bí àwọn méjèèjì ṣe gbà fúnra wọn. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Portable. Ṣó tiẹ̀ bí ẹ ṣe jẹ́ ń bẹ̀ yẹn nìyẹn o. Lizzy pé bẹ́ẹ̀ ṣe pé ní kó mú ọmọ wá o, kó máa mú ọmọ bọ̀ lábẹ́ òkúta o. Kí ni next thing báyìí? Kí ni the next tó fẹ́ ṣe? Kí ló kàn tó fẹ́ ṣe Lizzy? Kí ló kàn tó fẹ́ ṣe? Tún máa wá mi o, òdo ló máa tún gbà. Mo sọ bẹ́ẹ̀ fún ẹ, níṣó ńlẹ̀. Nǹkan sì kú o. Ẹni tó lọ bá yẹ ẹ̀jẹ̀ lówó dé dìrókò, odindi máníjà léèpo tó sọ dẹdun arinlẹ̀. Ṣé o rántí? Àwọn mẹ́rin, èèyàn mẹ́rin, ọkùnrin mẹ́rin tó kó sí lọ́ńṣìn lẹ́ẹ̀kan ṣoṣo tó ní kálukú wọn wá náwó rẹpẹtẹ tó sọ pé gbogbo wọn lọ́kọ tó báyé gbogbo wọn jẹ́ lówó dé dìrókò tó fi yàgbádà sékò. Ṣé o rántí? Ọkọ tó gbé sílé nísìn, tó gbé ẹ sílé nísìn, ṣó mọye ìyàwó àtọmọ tó ti fi ilẹ̀ tó fi wá jókòó ti wọ àmúkàwí ṣe oníṣe ló ra 10 million naira ní gbọ́rí. Lizzy kọ́ńtàtì Fatima ní kó mọ ọmọ wá sábẹ́kúta ire o. Nǹkan sì kó gúdúgbẹ̀ tó sì máa já, mí ní sá fún ẹ, gúdúgbẹ̀ tó sì máa já tẹ̀ confam.